Aláròyé máa wí o. èyí ni ìkìlọ̀ tí alága ẹgbẹ́ APC fún àwọn ọmọ ẹgbẹ́ lórí ètò ìdìbò abẹ́lé tí wọ́n fẹ́ ṣe. Bá a bá rí olóṣèlú kan tó pe ara ẹ̀ lójúlówó ọmọ ẹgbẹ́ All Progressives Congress APC ṣùgbọ́n tí tọ̀hún fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ láàrin ẹgbẹ́ wa lásìkò ìbò abẹ́lé tó máa wáyé láìpẹ́ yìí, tọ̀hún á kábàámọ̀ ni o. Bẹ́ẹ̀ ni ìjìyà ńlá wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nínú òfin ẹgbẹ́ wa. Kódà a máa lé tọ̀hún dànù kúrò nínú ẹgbẹ́ ni. Yàtọ̀ sí èyí, a máa tún fìyà gidi jẹ ẹ́. Kò sáyé ìwà pálapàla, ìwà ìbàjẹ́ láàrin ẹgbẹ́ òṣèlú tiwa. Àwọn àgbà ẹgbẹ́ náà kò ní lajú sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọ́ láé, kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. Èyí àtàwọn ọ̀rọ̀ míì ló ń jáde láti ẹnu alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yituada sáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tó sì ń rọ̀ wọ́n wípé wọn kò gbọdọ̀ dá wàhálà sílẹ̀ láàrin ẹgbẹ́ yìí lásìkò ìbò abẹ́lé wọn tó máa wáyé láìpẹ́ ọjọ́. Ọjọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí ni ọ̀jọ̀gbọ́n Nentawe Yituada tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú náà kò ní fààyè gbà wípé kí ọmọ ẹgbẹ́ máa ṣojú méjì àti pé ìjìyà ńlá wà fẹ́ni tó bá gbìyànjú láti da omi àlàáfíà ẹgbẹ́ yìí rú lásìkò ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà tó máa wáyé láìpẹ́ yìí. Nínú àtẹ̀jáde kan tí alukoro ètò ìròyìn ọ̀jọ̀gbọ́n Yituada ọ̀gbẹ́ni Abímbọ́lá Tóókì fi síta lórúkọ ọ̀gá rẹ̀ ló ti ṣèkìlọ̀ pàtàkì fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà pé kí wọ́n tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ wọn kí wọ́n má bàa kan àbùkù lásìkò ìbò abẹ́lé ẹgbẹ́ náà. Ó ní bá a bá rí olóṣèlú kan tàbí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n fẹ́ fa wàhálà tàbí tí wọ́n ń fa wàhálà lásìkò ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú wa, a máa fòfin de irú olóṣèlú bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ APC ni. Bá a bá rí olóṣèlú kan tó díje dupò kan nínú ẹgbẹ́ òṣèlú wa ṣùgbọ́n tí ipò náà kò já mọ́ ọ lọ́wọ́, kí tọ̀hún lọ bu omi sùúrù mu ni, kì í ṣe ìjà tàbí wàhálà ló máa bá a yanjú ọ̀rọ̀ rẹ̀. A máa fòfin de irúfẹ́ olóṣèlú bẹ́ẹ̀ ni. Kò sí bí àwọn méjì tàbí mẹ́ta bá ń du ipò pàtàkì kan, ó di dandan kó já mọ́ ẹnìkan lọ́wọ́ nígbẹ̀yìn. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wa gbogbo gbọdọ̀ ṣọ́ ara wọn lásìkò ìbò abẹ́lé tí a fẹ́ ṣe yìí kí wọ́n má ṣe jà tàbí fa wàhálà kankan. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, ọ̀jọ̀gbọ́n Yituada wá rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà àtàwọn olóyè ẹgbẹ́ gbogbo pé kí wọ́n ṣàtìlẹ́yìn gidi fún ààrẹ Tinubu lásìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí kó bàa lè wọlé sípò àṣẹ orílẹ̀-èdè yìí fún sáà kejì. Bákan náà ló ṣèlérí wípé ẹgbẹ́ òṣèlú APC kò ní figbá kan bọ̀kan nínú rárá. Ó ṣèlérí pé àwọn náà máa ṣe ohun gbogbo pẹ̀lú ìlànà òfin ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.